Hello ẹ̀yin èèyàn wa. Ó mà ga o. Àwọn olójú kòkòrò tó fi tìtorí ogún ológun tó ń sáré wá sáàfin tó fẹ́ ba ogún ológun jẹ́ pẹ̀lú nǹkan tí kábíyèsí fún wọn. Wọn ò wà contented. Wọ́n ní Lekki mansion tó tún fún Naomi ní Ashley àti Tobi wọ́n lọ sọ pé àwọn fẹ́ tà. Wọ́n lọ fọ́ọ̀mù pépà ẹ̀. Ẹni tó fẹ́ rà wọ́n ti ṣe gbogbo arrangement. Wọ́n nínú àwọn ọ̀rẹ́ Tobi àti Ashley àwọn náà wá sáré wá sáàfin lọ sọ fún kábíyèsí pé kábíyèsí ìwà ń bẹ̀ wọ́n mà ti fẹ́ ta ilé mọ́ yín lórí. Ta ni ń tọ̀? Wọ́n ní Lekki mansion ilé tán fún Naomi. Wọ́n náà àwọn méjèèjì wọ́n kò náà ìfipọ́n fẹ́ lọ tà. Ìyẹn Ashley àti Tobi. Wọ́n ní bí kábíyèsí ṣe wá ní ta ló fẹ́ rà. Wọ́n wá lọ sọ fún àwọn kan náà àwọn ọ̀rẹ́ yẹn náà tún lọ sọ fún ẹni tó fẹ́ rà. Ẹni tó ní ẹjẹ́ lọ bá ká má lọ gbé sẹ́ńdẹ̀ fún yín. Kì í ṣe àwọn náà nílé o. Kì í ṣe àwọn náà ni pé kábíyèsí ló ní o. Ẹni tó dẹ̀ nílé ẹlòmíì ló ní. Naomi ló ní. Wọ́n mú ilé fún orogún wọn. Wọ́n nítorí tí wọ́n yẹn ò fine. Nítorí orogún wọn yẹn ló fine. Wọ́n ṣe fẹ́ lọ tà. Bí ìyẹn ṣe yá sáré kàbàkàbà dé ààfin. Gbogbo dọ́kúmẹ́ǹtì fake dọ́kúmẹ́ǹtì tó ń ṣe wọ́n fi hàn kábíyèsí. Wọ́n ní bí kábíyèsí ṣe gbà lọ́wọ́ wọn nìyẹn pé ilé onílé ni o. Naomi ló ní. Wọ́n ní before you know it ṣe ní kíákíá ní kábíyèsí pé àwọn DSS pé thank God wọn ò mọ̀ pé nǹkan báyìí ti ń lọ. Wọ́n lọ́dọ̀ ìṣọ́ wọn méjèèjì wà ní ààfin jọ yìí. Wọ́n ní bí DSS kàn ṣe ni wọ́n mú sílólóhùn jẹ́ Mariam. Wọ́n mú Tobi. Wọ́n arrest Ashley. Wọ́n ní gbogbo Naomi kẹ́lá bí kí lóhùn jẹ́ Mariam níhà. Kí lòun ṣe? Kí ni gbogbo wọn sọ wọ́n á mọ̀ àfi kábíyèsí wọn mọ̀ pé kábíyèsí ti ṣe plan wọn sílẹ̀. Ní kábíyèsí wá sọ fún àwọn DSS pé kàn fi Mariam sílẹ̀ torí Mariam sí náà àwọn tí wọ́n dáràn. Wọ́n ṣe wá release Mariam ni pé kàn máa mú Tobi lọ́ba àti Ashley máa lọ. Wọ́n lọ tì wọ́n mọ́lé. Wọ́n náà ti kó wọn lọ tì wọ́n mọ́lé o. Ó ṣe wá jẹ́ pé àwọn pípù yẹn nìkan mí ì tí gbọ́rú èrè. Ṣé ti kábíyèsí ilé ààfin Ọ̀jájá yẹn nìkan ni wọ́n pé àwọn kábíyèsí máa ń kó àwọn àwọn ìyàwó ẹ̀ lọ ń tì mọ́lé gbogbo ìgbà. Almost every day gan ló ń tì wọ́n mọ́lé. Bọ́n ṣe ń jáde wọ́n tún dáràn sí. Kábíyèsí á tún pé àwọn DSS padà. Ó yẹ wá kó wọn. Gbogbo àwọn DSS tó wà ní gbogbo agbègbè Àkúrẹ́ àti ti Kílóńjẹ àti ti Ifẹ̀. Even nǹkan pàǹtí kò gbẹ́yìn. Even ti Kirikiri ò gbẹ́yìn. Can you imagine? Wọ́n ṣe àwọn arrest wọn lójoojúmọ́. Kí ni ìtumọ̀ yẹn? Ṣé ẹ mọ̀ pé kò sí integrity? Kábíyèsí sọ lówe ó sọ ní lóríṣiríṣi ọ̀nà. Ó fẹnu sọ ibi tó tiẹ̀ hate wọn dé. Kábíyèsí sọ pé tí kò bá yá wọn sọ pé kábíyèsí kí ló fi wọ́n ṣe lóòótọ́ àwa náà ń béèrè bẹ́ẹ̀. Kí ni kábíyèsí fẹ́ fi wọ́n ṣe lára? Àṣé ó tún mọ̀ pọ̀ wọn ló ń ṣiṣẹ́. Ó tún mọ̀ pọ̀ ló ń ṣiṣẹ́. Ó tún mọ̀ pọ̀ náà fi ń dira wọn mọ́nú ààfin. Wọ́n láwọn ò lọ. Tí kábíyèsí bá lé wọn lé ní ìjọ́ kejì wọ́n tún kó bọ̀. Wọ́n láwọn ò níbi lọ. Ashley tiẹ̀ sọ pé ta ló fẹ́ o. Òun ò níbi lọ. Kò sọ́kùnrin tó lè gbé òun sílẹ̀. Òun nìkan náà ló fẹnu ara ẹ̀ sọ íńtánẹ́ẹ̀tì náà láti gbọ́. Kò síbi tó òun lọ. Ó tiẹ̀ tí wá ṣe dójú ó ní bí kábíyèsí ìbá ṣe ẹ̀ lé o láti ní di thousands year pé òun ò ní kúrò láàfin torí òun ò níbi tó òun lọ. Kò sẹ́ni tó fẹ́ o. Bẹ́ẹ̀ ni ẹ̀rí ibi tó ń kàbùkù dé. Wọ́n kàbùkù wọn bá wọn jẹ torí ẹ̀ náà ṣe ní owú jíjẹ tó ń jẹ sí Naomi. Ẹ̀yin lè kọ́lé dá Naomi. Ọlọ́run ló dá Naomi. Ẹ̀dẹ̀ wá ń bínú sí ọmọ ọlọ́mọ. Ọlọ́run ti dá Naomi ó ti dá pérépéré. So wọ́n dẹ̀ ń tọ́ Ọlọ́run ti dá kò ṣe farawé. Ẹ̀dẹ̀ ní ẹ fẹ́ farawé Naomi. Ẹ fẹ́ máa lọ ṣe ra yín léṣe àbí kẹ́ para yín torí Naomi bó ṣe wà yẹn. Ọlọ́run rí dì
give over time láti dà ní pípé. Ṣé ẹwà ni? Ṣé ti ẹwà àbí ti ìwà la fẹ́ sọ? Ìsọ̀rọ̀ sí ẹ̀gan pàápàá ó yóòyàn. Ẹ kàn ń bínú orí ẹ fi fìlà dé dòdò. Ẹ jẹ́ ìyá tètè lọ sí mi ẹ̀dọ̀ kẹ́ má bàa kan náà. Kẹ́ má bàa kan ìdí nù yọ̀. Torí gbogbo ìtẹ́ ń ṣe yìí. Wọ́n kìlọ̀ fún yín, wọ́n kìlọ̀ fún yín. Ẹ dẹ̀ fẹ́ tí wàá lọ gbé odindi ilé ẹ̀tà tán tún fún. Wọ́n nígbà tó bímọ, wọ́n fún ní ilé tiẹ̀. Nígbà tó Ashley náà bímọ, wọ́n fún ní ilé tiẹ̀. Nígbà tí ìyábẹ̀jì náà bímọ, wọ́n fún ní ilé tiẹ̀. Upon that, wọ́n lọ lójú kòkòrò. Nǹkan tó ní kì í ṣe tiẹ̀. Níṣe náà tún lọ ranjú mọ́ ti Naomi. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí gbogbo yín ẹ lọ yára yín lọ́pọlọ. Kẹ́ tọrọ ìdáríjì k'Ọlọ́run kó dáríjì. Kẹ́ fi Naomi lọ́rùn lẹ̀. Kẹ́ má kí ìbínú Ọlọ́run kó dé bá yín torí eléyìí pọ̀ jù. Nígbà tí ẹ fẹ́ lọ ta mansion tiẹ̀, kábíyèsí lẹ kàn fún ní wàhálà. Torí ẹ bá ta kò tún ní toyín náà. Kò toyín still. Wọ́n ní nǹkan tó lójú kòkòrò ní kì í ṣe tiẹ̀. Ẹ jẹ́ tún yó náà. Instead tẹ́ tún sanra. Níṣe ni egungun ẹ̀kẹ́ wọ́n á rù lénìí wọ́n á sanra lọ́la. Wọ́n á rù lénìí wọ́n á sanra lọ́la. Naomi tẹ̀dẹ̀ ń jowú ẹ̀ tẹ̀dẹ̀ ń lépa. Ìyẹn tí ẹ̀ put on weight. Inú ẹ̀ ń dùn. Fresh Ọlọ́run tó bọ̀ fresh ara ẹ̀ sí. Tó fine bàjẹ́ ọmọ dáadáa. Ẹ̀yin tẹ́ ti ń lépa Naomi. Ẹ kàn ń ṣubú dànù ni. Tí ò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ ṣọ́ra yín kẹ́ yára yín lọ́pọlọ. Naomi oníwà tútù bí àdàbà. Òun kò ní ká má fọkàn. Ẹ ṣàfihàn ní live and let live. Ẹ jókòó yín kóun náà jókòó. Ẹ tún ní rárá. Ibi t'Ọlọ́run ti máa punish yín jù nìyẹn. Nígbà tí wọ́n fún yín wọ́n fún olúkálukú ní ilé tiẹ̀. Ẹni tí yín ò tó yín. Ó mà ṣe o. Ẹ máa ṣe jẹ́ yára yín lọ́pọlọ. Ẹ yára yín lọ́pọlọ kẹ́ má bàa kẹ́ má bàa rí iná kànga. Kẹ́ jókòó yín kẹ́ sinmi ẹ̀dọ̀. Kẹ́ sinmi ẹ̀dọ̀. Ó mà ṣe o. Nǹkan tí èmi kàn mọ̀ ni pé Naomi kò sí ṣe kò sáì ṣe. Wọ́n lè sọ pé kò fẹ́ lọ sí àti ẹ̀wà mọ̀ bóyá kábíyèsí ti release. Ó lóun fẹ́ lọ sí Àkúrẹ́ kóun lọ rest. Ó ti ń bẹ kábíyèsí látàná yẹn. Kábíyèsí ní ò gbọdọ̀ lọ. Torí kábíyèsí ti mọ̀ pé ẹ̀mí òun ni Naomi. Ó lá yí òun ni Naomi. Without Naomi kábíyèsí ò lè dá dúró. Bẹ́ẹ̀ ni torí ojú ẹ̀ ti là. Ó ti mọ nǹkan tó ń lọ wájú. Ó ti realize gbogbo mistake tó bẹ̀rẹ̀. Ọlọ́run dẹ̀ ti dáríjì torí ti bẹ Ọlọ́run pé k'Ọlọ́run dáríjì. Ọlọ́run dẹ̀ ti dáríjì. Ẹ̀yin lè kàn ń gbèjà kábíyèsí. Kábíyèsí ò rán yín iṣẹ́. Ó ní kẹ́ má gbèjà òun ní kẹ́ máa lọ. Òun ló ń ṣe mistake. Bẹ́tẹ̀ máa lọ. Kò sáré má jẹ̀ kò dẹ̀ sájẹ̀ àjàmá rẹ̀. Òun àti ìyàwó òun ti rẹ́. Kí n ti yín? So ẹ̀yin èèyàn mi. Nǹkan tá a gbọ́ lára ní ká sáré gbé wá sétí ìgbọ́ wa. Lekki mansion. Ilé Naomi ní Lekki. Olórí Tóbi àti olórí Ashley. Àwọn lójú kòkòrò. Àwọn tí nǹkan tí wọn ò tẹ́ wọn lọ́rùn. Wọ́n fẹ́ lọ ta ilé onílé. Ọlọ́run bá wọn. Ọlọ́run ló mọ irú nǹkan tí kábíyèsí fẹ́ fi wọ́n ṣe. Kábíyèsí á fi mú yín dánrin ṣẹlẹ̀ ẹ̀ ní gbọ́. Wọ́n lọ́mọ tó bá ní kí ìyá ẹ̀ máa sùn òun náà ní fojú kan. Òun náà ni ẹ̀yin èèyàn mi. Ẹ bá mi share mo ní kí sáré wá gbé lè sétí ìgbọ́ wa. Torí kò ní dákẹ́ mọ́ ni. Ẹ má gbọ́ àwọn wúlẹ̀wúlẹ̀ nǹkan tó ń lọ. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹ bá wa share, kẹ́ bá wa like, kẹ́ bá wa subscribe. Ọwọ́ tẹ́ fi ń subscribe tẹ́ fi ń share. Nǹkan rí lẹ́ máa fi. Ẹ kàn máa rí pé ẹ̀kan fi gbé nǹkan rí ṣe ni. Láyé àti títí láéláé. Àmín. Orúkọ Jésù àbọ̀ Ọlọ́run adájú lórí wa. Ọlọ́run á wò wá pọ̀. Jésù Olúwa wa. Àmín. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye.